ojúmọ́ ire. Ọlọ́run àjẹ ẹ̀ta Ọlọ́run àmájẹ wa o. Ẹ̀wọ̀ ẹja fọ̀rọ̀ bàbá ìṣẹ́ mi o. Kí n wà nílé kó máa ti omi. Ilé kẹta mo ti lọ pọn mi lánàá ká tó rò mí lò. Ẹ̀wọ̀ Ọlọ́run àbòyìn láṣìírí o. Ọlọ́run ó gbàdúrà wa. Àmín. Okòwò èmi náà kò rí bẹ́ẹ̀ dákun mọ́ forí tì ní. Tọ́ bá ṣe ti gbé wà pálapàla wọn dé. Fìlà mọ́wòbẹ̀ ní kò dé o. O ò ní kọjú sọ́nà ọ̀dọ̀ wọn ni. Ẹmọ èmi ni mò ń gbélé. Àìmọye ìgbà tó máa gbé rédíò wọn á yí sókè báyìí onílé sùn. Wo tán bá ti yí rédíò sókè ìwọ náà mú pílò kó fi di etí ẹ̀. Sórí ọ̀kadà tèmi gan-an nǹkan fẹ́ sọ fún ẹ ni. Ọ̀kadà mi ó ń yọ mí lẹ́nu. Mo kàn mánéjì ẹ ni tó wo ọ̀wọ́n gbogbo epo ló tún ti ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀ náà là ń yí pọ̀ ṣùgbọ́n èmi náà gbìyànjú kó wo èmi náà kò rí bẹ́ẹ̀. Ajé ẹ̀ta Ọlọ́run bá mi dúró tì yín ẹ ránú gbà. Àmín o ó jẹ́ tètè máa lọ. Ẹ ṣàjọ ẹ wò ó tẹ bá ń bọ̀ bó sòkú èkó ẹ jájọ́ mi obìnrin yàtọ̀ ó sì jẹ egbò ẹran gbogbo ẹ̀ náà ẹ ṣàrà kan wá. aláṣìírí òbò. Ọlọ́run jẹ́ ẹ rájẹ́. Àmín. Oh God, time ti ń lọ náà kí mẹkáníkì ẹ̀ sáré dé náà. Kí ni mo lè ṣe báyìí o? Time wọn bọ́ yóò máa dé bí nsìn. This is time ti ń lọ náà. Oh my goodness. Ẹ̀gbọ́n, kí ló ṣe mọ́tò yìí ẹ jẹ́ kí n help yín. Mi tiẹ̀ mọ̀ ń kọ́ dédé breakdown ni. Ẹ jẹ́ ká wo. Ṣògo. Túbọ̀ sùn. Ṣògo. Túbọ̀ sùn. Kí ló ń ṣe bí? Bàbá long story nìyẹn o. Mo wá ṣe delivery nínú estate yìí ní ó dẹ̀ mọ́ wọn ní jẹ́ kí báìkì wọlé. So mo park báìkì mi sọ́dọ̀ àwọn security. No, dúró. Bike delivery. No, now Ṣògo kí ló ṣẹlẹ̀? Bàbá bá ṣe ń yí mọ́ ń sìn nìyẹn. Ṣògo ìwọ first class student ó ń ṣe bike delivery. Bàbá fìyẹn lẹ̀ kò sí first class ní street o. Jama ni o. First class báwo? No, inú mi ò dùn. I'm not happy at all. Kí ló ṣẹlẹ̀ náà já mi sí? It's a long story. Mo jáde ní láàárọ̀ yìí gan-an. Kò jọ pé mo yọ jáde kò jọ kan ni oríṣiríṣi problem upon problem. Lọ́wọ́lọ́wọ́ mo yín bẹ sọ̀rọ̀ yìí mo jẹ́ wọlé. Tí bàbá onílé mi bá rí mi kò ní jẹ́ kí n jáde. Ó ti yọ omi flat mi sílẹ̀. Okay. Tẹ̀ǹtẹ̀ kọ́ sọ́ọ̀tì rent yẹn. Èló ni owó rent yẹn náà? 150k ni 150. 150. 150. Yọ fún mi lákàntì nìkan sáré sẹ́ǹdẹ̀. Túbọ̀ sùn má wọrí for account number. Mo ti yáwó bank tó bá fẹ́ anything tí wọ́n máa yọ ni ó lọ nìyẹn. Ẹ̀yẹn ò ń ṣe problem màmá fún yín kàṣẹ. Túbọ̀ sùn. O sáré fi nọ́mbà yẹn síbí náà. Omi lè yan o. Ṣògo first class student. Bàbá wo kò sí first class bí kankan o nìyẹn. Kò sí ohun tó kàn mí owó ni tí ọba ti lówó lọ́wọ́ kọ́ lọ táwọn ní ẹ̀ kó fi sanwó òtẹ́ mi ni dáadáa kí wọ́n ní ìgbọ̀jọ̀kọ́jọ lọ́rọ̀ mi yé má bá mi sọ tí ò ṣe o. Ẹ káàárọ̀ sà. Pẹ̀lẹ́ ìyàwó ọlọ́kadà sí ò sí o. Ẹ̀yin ni mo wá rí nípa ọ̀rọ̀ ilé wa sà. Mo fẹ́ sọ fún yín pé ọkọ mi ń gbìyànjú pé a dákẹ́ lórí ọ̀rọ̀ owó ilé wa wípé kẹjọ kẹ bá wa fi ọjọ́ díẹ̀ kún ọjọ́ tẹ́ fún wa àti pé omi wa tẹ́tì ẹjọ́ ẹ dákun ẹ bá wa ṣe kò rọrùn láti máa gbélé láì lómi sà ẹjọ́. Kò lè rọrùn fún yín ẹ máa gbélé tí o sọmi ẹ dẹ́kun kò rọrùn àmọ́ ó rọrùn fún yín láti jẹ gbèsè kẹ má sanwó ilé ó ń gbèsè àbọ̀rùn ààrí ẹ dẹ́kun kílẹ̀ ń fi mí pé gan-an ẹ wá ẹ jẹ́ sọ nìkan fún yín o ṣé omi lásán ni ìsín ìmọ̀mọ̀ lọ́ọ́ háyà ẹ̀fọn wa ń wá lọ náà rà ń pè yẹn fún ẹ máa bọ̀ tí yẹn bá tún á jẹ yín tí ọba tún á rìn yín ń wá gírí òlé lọ ń lọ yọ páànù kan òjò ẹ̀sìn tó bá rọ̀ ni mo fẹ́ kọ̀rọ̀ lẹ́yìn lérí kẹ́ lè mọ̀ pé kò sí tẹ́ẹ̀sì kò síbi tẹ́ẹ̀sì gbẹ́jọ́ mi lọ bẹ́ẹ̀ lọ yàgẹ̀ kú ẹ bá mi ń bẹ̀ gbogbo bí tí wàhálà bá ń bẹ láyè kò síbi tí ń tí ì dérí kẹ́ lè mọ̀ pé kò sí ṣòro láyé mi kí ni máa ṣe yín náà àṣẹ ilé kẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ́ wáyà yìí àtàwọn wọ̀bì àtẹ́jọ́ sọ̀rọ̀ mi láìda tẹ́ ń tẹnubọlẹ̀ pé ẹ̀ ń tẹ́ jogún ilé àjogún bíríkì mo dúpẹ́ o tí mo jogún ilé. wọ́n ìrìn tí wàá jẹ́ ìsọfún àtọ̀lọ̀ dọ́dọ̀ bá ń tà náà o bá a ti máa lówó rẹ̀ wá nínú àwọn ìsábà tiẹ̀ ṣiṣẹ́ tó bá rí pé mo làágùn mo jẹ ká gbóná ni ẹ̀yin wá lanu gbàgbà ṣé ẹ̀yin wá lè wá bẹ̀ mí ẹ pẹ̀lẹ́. ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ wá wáyà yá sọ pé ẹ̀yẹ kí n fún.
àwọn olúwo gan ni. ọmọ òkè òní mi. ọmọ èèyàn rí ni o. kí ló wá ṣe fọkọ ẹ bó ló ti kú sẹ́nìkan ṣe pè fún ọ pé kò ń tiẹ̀ ni. kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó dá níbẹ̀rẹ̀ ìgbà ló yí. ìgbà oní yóò yí bó ló ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ irú àwọn táwọn ọkùnrin máa lọ kájọ tí wọ́n máa fi tàn ní o wọ́n bá ti ara mẹ̀mẹ́dọ̀ kan tí wọ́n ra chocolate fún yín tí wọ́n gbé lọ ilé ìtajà ńlá tí a rìn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ téèyàn bá lọ́kọ̀ yẹn máa lajú lẹ̀ ni ẹ bèrè pé tó ṣé o nílé ṣé o lọ́kọ̀ ṣé o níbi tó fi mí sí àbí nẹ́nẹ́nẹ́ bó ṣe bọ̀ ọ́ láwọ̀ jẹ́ ọmọ wa ga o. orí àwọ̀ títò tó gbọ́ ẹ lọ́yẹ kó gbèrò ọ̀run wọ́n ti á bá a níṣe jẹ́. ọkọ ẹ ń kọ́. wọ́n ti lọ síbi iṣẹ́. yóò lọ náà ni ìlọ lọ́ọ́ báyìí ní kẹ́yìn bọ̀yìbọ̀yì yóò máa lọ kí n ìmọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ̀ mọ́ tọ́kìn tí báyìí pé mo ra rò wá tiẹ̀ bíbẹ̀ kan lé ọ jáde sára sá ni. má bọ́ yàn yìí. mo ti wọ ọkẹ́ visa ẹ̀. ọmọ ẹ ti ń bọ̀ sọ̀rọ̀ ni sórí èkó láńlọ́ọ̀dù lẹ́yìn nìkan ni mo jẹ́ ni wá nǹkan tó gbọ́ jẹ́ sọ fún ọ sórí lẹ́yìn nìkan òun la kọ́kọ́ kọ́ yàn yín iná ojú ni gbogbo báyìí iná gbó ńlá kìjikìji ni. ó ti sẹ́yìn kankan tó ti kọ́lé ládùúgbò yìí ndídì tí wọ́n fi mí jẹ eléré gbogbo láńlọ́ọ̀dù gbogbo láńlọ́ọ̀dù ni mí àrà tí mo bá sì ti dá mo dá ní ni kò sẹ́nìkan tó lè yẹ mí lọ́wọ́ ẹ̀ wò àbí kíkọ́ má bọ́ yàn yín. oró ti sìn ọmọ lọ́nà ẹ̀ báyìí ó wá lọ bọ́wọ́ lọ́wọ́ jókòó dáadáa ó fi ó fa ga tèmi wá ga ti yàrá yín tẹ́ pé kọjọ bí aṣọ kankan lẹ́kọ́ sí àpò lẹ́kọ́ sábẹ́ rẹ̀ orí aga tìmùtìmù lójókòó yìí ó ti para tipẹ́ o. máa para. lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti tán ó ti á bọ̀ láwọ̀ jẹ bí ọ̀yà ni ọ̀ṣáyé wà bí òṣìyà ni òṣìléyà ni. ó wá jẹ́ ìsọkùnrin kan ohun tó ní ó fi wá ohun tó ní ni èmi ń ṣàdéhùn fún yẹn kọ́ má lè mú ṣe gbogbo ní bàbá ṣàdéhùn nísìn ó di kí mú ṣe ni bí wọ́n àtẹ̀mí tá a bá lè máa gbẹ̀fẹ́ fúnra wa tá a jọ máa wọlé wá jáde gbogbo ohun tó bá ti béèrè wọ́n máa ṣe kó wá lè mọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ lásán wọ́n mọ̀ tọ́wọ́ bọ̀wé tí ń tọ́wọ́ bọ̀wé ọdún kan pé ẹ ti sanwó èyí sì wọ́n ní òbò kàlù tèmi ní òbò tẹ̀lú bẹ́ẹ̀ tó bá tún mèrè ṣe dáadáa wọ́n tún lè sọ ọdún méjì. sẹ́ni kò béèrè lọ́wọ́ ẹ sẹ́ni kò bí ọ ni ẹ̀rẹ́kùn sí wọ́n sọ fọ́kọ ẹ ni ṣé rí ìdí mẹ́ta ni àti pé bọ́kọ ẹ bá ti ẹ̀gbọ́n kan kí ni ó ṣe ń béèrè lọ́wọ́ ẹ ni olóògbà ìyàwó ọ̀lẹ́ ń ṣe láìla ẹ̀rẹ́kùn kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ kán lórí wọn náà wò rí ẹ̀fọn ló ti jẹ́ ọ̀nì ọwọ́ ẹ ló ṣe kókó ni ìyá ti jẹ́ ọmọ yẹn ní í ṣe lórí magnet ààrẹ wa ó ti ṣiṣẹ́ dálẹ̀ eléri kéré tó lọ náà ọ̀nà tí èmi máa bọ́ sí láti rí ìkànnì tó máa ṣe. àmọ́ irú yín owó ń bẹ lápò mi ìdíjẹ́ Asole.